Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run. Ẹ má bínú bá ṣe pé tí wọ́n bá mú nǹkan ọkùnrin bí pé nǹkan ọmọkùnrin ẹ̀ kò ṣiṣẹ́ dáadáa. Ó nídìí alẹ́ àbí ìdákọ́lẹ̀ ń dà láàmú àbí pé wọ́n mú long story ní àwọn nǹkan tó fà á tó fi máa ń mú nǹkan ọmọkùnrin tí kì í fi ṣiṣẹ́ dáadáa nǹkan tó pọ̀ ni. So bó tí ó ti máa yá àwọn èèyàn pé tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn tí wọ́n bá mú tí ò ṣiṣẹ́ dáadáa kò lè perform lọ́dọ̀ ìyàwó ẹ̀ dáadáa àbí wọ́n ní ó ní ìdí alẹ́ àbí ìdákọ́lẹ̀ oríṣiríṣi nǹkan tó bá ń ṣe yẹn ó ṣàfẹ́ máa ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí ètò lọ́wọ́ ayé nú àbí ètò lẹ́sẹ̀ ayé nú so òun ni mo fẹ́ ṣàlàyé lónìí a máa kọ alẹ́ ìdákọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó bá ti jẹ́ pé nǹkan tó ń àfẹ́tì nǹkan ọmọkùnrin èèyàn so síwájú kẹ́ tó ṣiṣẹ́ àbí tẹ́ bá ṣiṣẹ́ ìtàn nǹkan tẹ́ bá lágbára ìfi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀dẹ̀ má gbàgbé láti get all-in-one by Sheikh Afagba National Apps 15,000 naira là ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà báyìí egbògi tí akẹ́kọ̀ọ́ ẹ̀ láti India láti China láti Asia continent àti ní Arab country àti ní Africa wa òun la kójọ síbẹ̀ iṣẹ́ tá a sì bá ń lé ni so àtúnwáwọ̀ ẹ̀kọ́ sí káàkiri so ó ṣiṣẹ́ púpọ̀ ó ń wo àìsàn more than 300 àìsàn ló ń wò ó lọ́wọ́ ayé nínú ni àìsàn lọ́jọ́ pípẹ́ ni àti lo oògùn sí kò lọ ni àrórun sùn ni ẹ̀mí òkùnkùn dáyàn láàmú ẹgẹ́ tí wọ́n lè wọn àbá Sheikh Afagba National Apps abẹ́ni tó bá ní pè ní níjà lórí èyíkéyìí nínú àrùn nínú àìsàn àbí spiritual problem ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà ẹ WhatsApp wa +2761295638 lẹ́ẹ̀kan sí +2761295638 àdúrà ló ń gba agbára kọ́ gbogbo ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè pàfọ́ọ̀mù dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ àbí ìdákọ́lẹ̀ ń ṣe àbó nídìí alẹ́ àbí nǹkankan ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ìwọ ẹ̀tù kò bá jẹ́ ẹyọ̀kan kò bá jẹ́ méjì ẹran ẹ̀tù ẹ bèrè lọ́wọ́ àwọn eléwé ọmọ a lè má fi gbogbo nǹkan hàn wá torí time ìwọ ẹ̀tù ẹyọ̀kan àti ìwọ ìgalà ẹyọ̀kan ẹ wá bá wa gẹ́ẹ̀tì ewé àtegbò igi àgbọn ewé àti rútù igi àgbọn ẹ gẹ́ẹ̀tì ẹ jó papọ̀ pẹ̀lú odidi atare kan ẹ pò lọ́ṣẹ tẹ́ bá ti pò lọ́ṣẹ ẹ pín sí méjì ẹ pò dá kan lọ́ṣẹ ìdá tẹ́ pò lọ́ṣẹ yẹn ẹ rà máa fi fọ àsákàrí ẹ máa fi fọ private part ẹ máa fi fọ nǹkan ọmọkùnrin yín then èyí tó kù ìdákejì tó kù ẹ máa fi fẹ́kọ̀ọ́ mu bí sínú láì pẹ̀lú yọ̀dá Ọlọ́run gbogbo ibi tó bá kàn ti mu sí bí sínú láì wọn ò jùlẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ dáadáa bó jẹ́ ìyàwó ẹ̀ ló mu anybody àbí pé ó ní ìdí alẹ́ ni àbí ìdákọ́lẹ̀ ni àbí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n mu tí ó lè perform dáadáa ẹ gbìyànjú ẹ̀ ìwọ ẹ̀tù ẹyọ kan ìwọ ìgalà ewé àti egbò àgbọn odidi atare kan ẹ jó papọ̀ kẹ́ máa fi fẹ́kọ̀ọ́ mu kẹ́